Mo kí ẹni tó bá wù mí, mo kí ẹni tó bá padà wù mí, mo fẹ́ bá ṣe ń kíra ní kí ọlá yìí kí ìgẹ̀ ìkẹ́ ẹ̀yẹ kí tó lógo jùlọ nílẹ̀ káàrọ̀ àjíire mo ṣe ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Eh, bàbá Taku, ọ̀rọ̀ tí bàbá Taku ti Jésù sọ lórí nǹkan tó ń lọ yìí, mo lè mi fẹ́ dá sí. Bàbá Taku ti Jésù, mo wo ṣó yín. Ẹ ní pé ká má fi ti jàgídíjàgan bọ̀ bíi ti àwọn ará bí. Ní pé ṣùgbọ́n ká wádìí òdodo ká di èyí tí ń ṣe òtítọ́ mú. Bíbélì sọ pé ẹ wádìí ohun gbogbo, ẹ di èyí tí ń ṣe òtítọ́ mú. So nǹkan tá à ń ṣe, mi ò rí nǹkan tó burú ńbẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ. Àwọn kan sọ pé ọkùnrin yìí ó ti di àtúnbí, so nítorí pé ó dẹ̀ ti dàtúnbí yẹn kò yẹ kán wádìí bóyá irọ́ ló ń pa bóyá òótọ́. Ẹ dẹ̀ bá brọ́dà wa Yinka Ayefele bẹ̀bẹ̀, àwa dẹ̀ sọ pé bá ṣe wà yìí o, àwa ò ní pírọ́blẹ́mù kankan pẹ̀lú Yinka Ayefele. Ẹni tó sọ pé òun ṣe òrìṣà tó ń mu ẹ̀jẹ̀ lóṣooṣù, òun la fẹ́ mọ irú òrìṣà tó ṣe. Bóyá òrìṣà sọdọ ilẹ̀ wa ni o, bóyá ìlú bíi ló ti gbé wá o, ìyẹn la fẹ́ mọ̀. Kò sí èyí tó kàn wá pẹ̀lú Yinka Ayefele. A dẹ̀ rí pé bàbá wa Rashidi ó ti sọ, bó tẹ̀ mú pé ní bàbá bùrọ̀dá wa Rashid, ó ní òrìṣà àjèjì kan ṣẹ̀ṣẹ̀ wọ ilẹ̀ káàrọ̀ àjíire, ó ló ń gba ẹ̀jẹ̀ èèyàn mẹ́ta lóṣù, pé ẹ̀jẹ̀ obìnrin ló máa ń gbà. Ṣé ẹni bẹ́ẹ̀ wọ́n ní àjẹ́ ké lánàá ọmọ kúlé ni, ta ni ó mọ̀ pé àjẹ́ àná ló pa ọmọ jẹ. So ẹni tó wá ṣe interview lọ́dọ̀ Ayefele sọ pé ẹ̀jẹ̀ obìnrin náà lòun máa ń pa fún òrìṣà òun. Ayefele béèrè lọ́wọ́ ẹ̀ pé ó lóun dẹ̀ gbọ́dọ̀ mu ẹ̀jẹ̀ yẹn ní every month. Ó ní pé tí òun tó bá wà ní ọgbà ẹ̀wọ̀n ńkọ́, ó láwọn ọmọ lẹ́yìn òun wọ́n máa ń bá òun pa èèyàn fún òrìṣà yẹn. Ṣé rí pé ó deep gan, ó deep. So which is pé àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó ń bá pa òrìṣà yẹn, àwọn náà ní the same thing, because tẹ̀yìn àtẹ̀yìn bá jọ wà ní the same accord, ẹ lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. So á jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pátá àwọn náà ló nírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni ẹni tí ò bá sí ní accord pẹ̀lú yàn, báwo ló ṣe máa fi inú hàn débi pé àwọn àbá ẹ pààyàn fún kínní. So ó dẹ̀ sọ pé òun gbọ́dọ̀ jẹ́ ọkàn èèyàn. So bóyá àwọn yẹn o tó bá ti bá pa wọn á gbé ọkàn yẹn lọ bá ní ọgbà ẹ̀wọ̀n, á jẹ́, ó lóun gbọ́dọ̀ jẹ́ ọkàn obìnrin yẹn every month. So kí la wá ń sọ ni pé àpájí àbí àpáyọ kò sí nínú ẹ̀sìn Islam, bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nínú Christianity. Kò sápájí ń bẹ, kò sápáyọ ń bẹ. Inú ìṣẹ̀ṣe ni àpájí wà. So tí wọ́n bá sọ pé ọkùnrin yìí o kò sọ̀rọ̀ sórí ìṣẹ̀ṣe o, kò sọ o, ṣùgbọ́n ó ní babaláwo ni bàbá òun, ó ní Christian ni ẹ̀gbọ́n bàbá òun, ó ní bàbá òun kan ti gbé òun lọ sọ́dọ̀ babaláwo ẹgbẹ́ ẹ̀ nígbà tó ń kéré, nígbà tó ń bẹ̀rẹ̀ ìwà wérewère, ó ní babaláwo yẹn ò rí ṣe. Ó ní wọ́n tún wá gbé òun lọ ọ̀dọ̀ pásítọ̀, ó ní pásítọ̀ ò rí ṣe, kóun tó lọ tún wá lọ wá agbára kún 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 agbára, nígbà tó dẹ̀ wá agbára yìí débi pé ó ní àwọn ọlọ́pàá wọ́n mú òun. Ó níbi tóun wà, òun ti wà ní òun, ó lóun pe ohun Ifẹ̀, ohun Ifẹ̀ ló lóun pe o. Nígbà tó pe ohun Ifẹ̀, gbogbo ọlọ́pàá sùn lọ, ó yọ aṣọ ọlọ́pàá, ó gbébọn múra bí ọlọ́pàá, ó dẹ̀ lọ láàrin wọn. Ẹ dẹ̀ ní pé àwọn èèyàn dẹ̀ sọ pé kò dáa kó níṣẹ̀ṣe kán mọ ìdí ọ̀rọ̀ yìí. So bó ṣe ẹ̀jẹ̀ bí Ayefele bá sọ pé o nǹkan tí interview tóun ṣe o it's just like normal náà tán ti máa ń ṣe tipẹ́tipẹ́.
ipe kò kan Christian, kò kan oníṣẹ̀ṣe, but ó ti lọ àwọn kọ̀ọ̀kan mọ́ ìṣẹ̀ṣe. Iṣẹ́ ibi tó ń ṣe, ìṣẹ̀ṣe ló ti gba agbára tó fi ń ṣe. Ṣùgbọ́n ìgbà tó máa kúrò nínú iṣẹ́ ibi yìí, Jésù ló gbé kúrò. Gbogbo wa la mọ géèmù yìí ti pẹ́ tán ti ń gba. Géèmù yìí ti pẹ́. Mo rántí èní ni mo ṣe rántí sí nìyẹn, mo ti gbàgbé lọ́tọ̀, mo sọ ti bàbá Balógun, á sọ ti ìyá Erelú. Máa yín wá sí church wa lákùrẹ́, ìgbà yẹn mo lọ sí Revival Center. Ó ní ògbóni ni ó, wípé ọmọ kékeré náà ti fi ń sínú ògbóni. Ó lóun wá jẹ oyè nínú ẹgbẹ́ ògbóni, òun dé highest, bóyá olúwo àbí nǹkan kan báyìí. Tí n bá ń ṣe ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá sínú ìṣẹ̀ṣe yìí ni mo mọ̀ káwọn ògbóni kì í mu ẹ̀jẹ̀ yìí. Ó ní ẹ̀jẹ̀ èèyàn báyìí ni àwọn máa ń mu. Ó ní òun máa ń mu ẹ̀jẹ̀. Ó lóun àti èṣù àwọn jọ máa ń communicate. Èṣù tó jẹ́ pé gẹ́gẹ́ bí Ifá ṣe sọ fún wa pé ìgbà tí ilé ayé ta wà yìí, Olódùmarè ló dá ilé ayé yìí. Ìgbà tí àwọn ẹ̀dá ènìyàn tí wọn ò gbọ́ tọlọ́hun mọ́, l'Olódùmarè rán àwọn ajogun wá sílé ayé pé kọ́ wá tíìṣì àwa ẹ̀dá ní lẹ́sìn. Bí ìgbà tí Olódùmarè ló fáwọn ajogun lágbára láti tíìṣì wa ní lẹ́sìn, torí pé àwọn ẹ̀dá ènìyàn wọn ò gbọ́ tọlọ́hun mọ́, wọn ka Ọlọ́run sí. Ìgbà táwọn ajogun táwọn náà wá táwọn ọmọ ẹ̀dá tí wọ́n wá ń kígbe sọ́lọ́run pé kọ́lọ́run kó gbà wọ́n. Ní gbogbo irúnmọlẹ̀, Olódùmarè wá, irúnmọlẹ̀ wo ló lè lọ tó lè lọ tú àwọn ajogun? Èṣù ló wá lọ sáàárín àwọn ajogun tó lọ mọ àṣírí àwọn ajogun. Èṣù ló wá mọ̀ yìí pé tẹ́ bá fẹ́ tú àwọn ajogun o, ẹ máa bọ́ wọn, tó bá ti jẹun wọ́n máa fi yín lẹ̀. Ìdí tó ń ṣe ń ṣẹbọ nínú ìṣẹ̀ṣe nìyẹn. Ṣé eléyìí ò dájú kẹ́ṣẹ̀ lọ máa la arígbọ́n tébù kẹ́ máa gbàdúrà káàkiri? Ẹ rí pé ẹ̀yin kérúbù tẹ́ fi ẹbọ díẹ̀díẹ̀ kún ẹ̀sìn yín, ẹ rí pé àdúrà máa tètè ń gbà ń kérúbù ju gbogbo àwọn Pentecostal lọ. Tẹ́lòmí àwa odidi ọdún mẹ́wàá tá máa rírí torí ẹ̀yin ẹ sọ ẹbọ ní ìpèsè, ẹ sọ láwọn orúkọ kọ̀ọ̀kan. Bí bàbá ṣe ń kífá, tí bàbá láwọn ka sáàmù, kò sí sáàmù nínú fá o, kò sí sáàmù nínú fá bàbá. Ẹ kífá, bàbá takú sí Jésù. Ẹ kífá, ẹni inú bíbí ò dá nǹkan. Ẹ kífá, ṣùgbọ́n ẹni ẹ fẹ́ ka sáàmù ìṣẹ̀ṣe, ibẹ̀ kọ́ là ń lọ. Èṣù yìí ló wá ń gba àwọn bàbá ńlá wa lọ́wọ́ ajogun, tó dẹ̀ ti ń gbà wá tipẹ́tipẹ́. Táwọn òyìnbó dé àti àwọn ará Mali, àwọn ará Senegal, tán wá wọlé pé nínú àwọn òrìṣà yìí èwo ni wọ́n wá rí róòlù téṣù ń ṣe. Wọ́n ṣe borúkọ èṣù jẹ́ nìyẹn, pé èṣù gan òun náà ló ń jẹ́ àṣàtánì nínú ẹ̀sìn àjèjì. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ń fèṣù lóríṣiríṣi táìtù, tó bá fúnni ní nǹkan á gbódìndí ọmọ èṣù, gbogbo táìtù nǹkan téṣù jẹ́ nínú Ifá lọ́bẹ̀rẹ̀. Abániwá ọ̀ràn tí ẹnìkan ò rí dá, Ifá ní ẹni tó ń bá wa wá àrà ni, onígba àrà, òun náà ṣe ń pè ní ẹlẹ́gba. Ẹgba yẹn igba náà ń sọ, tó lè dágbà àrà lẹ́ẹ̀kan náà. Ẹbọra ọlá tó ń tan ọ̀pá, ìmọ́lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bà orúkọ èṣù jẹ́. Ọkùnrin yìí ó ní tí èṣù bá ti ní kóun lọ wá ẹ̀jẹ̀ wá, ó lóun tóun bá ti wọ mọ́tò, tóun bá wọ mọ́tò, ó ní òun máa ń da ọkọ̀ nù. Ó ní ṣùgbọ́n ọkọ̀ tóun bá wọ̀, ó ní àwọn tóun bá ti rí ẹ̀jẹ̀ Jésù níwájú orí wọn bá àgbélébù, touch no my anointed, ó lóun ò ní lè ṣe. Ó ní ọjọ́ kan wà tó jẹ́ pé òun fẹ́ da ọkàn yẹn nù. Ó lé ẹnìyẹn ló wá gbé ẹ̀jẹ̀ Jésù sórí. Ó ní sọ bóun ò ṣe lè ti ọkàn yẹn nìyẹn. Ó níbi tóun tí èṣù ti sáàkì nìyẹn, tóun padà sínú ẹgbẹ́, òun wá lè ṣiṣẹ́ tán máa ń ràn òun mọ́.
bó ṣe sanction nìyẹn. Ó ṣáà sọ oríṣiríṣi títí bó ṣe gba Jésù ṣe yí lọ́rọ̀ yí padà tí ò mẹ̀jẹ̀ èèyàn mọ́. Ṣùgbọ́n kí ló fi parí ìsọjí yìí? Nígbà yẹn owó sì dáa. The highest money tó béèrè ní 100,000 ní tó fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Lẹ́yìn 100, 50. Lẹ́yìn 50 bóyá 20 kó tó kan 10 kó tó kan 5,000. Ó ṣáàdá ọjọ́ náà bàbá yìí ní orí ọ̀fẹ́ létà ó fi orí ọ̀fẹ́ gba àwọn tó wá fẹ́ fi 500 nílẹ̀. Èmi náà mọ̀ pé mo bá wọn sanwó ọmọ gọ̀ǹgbà yẹn o. So àwa náà já sí gbogbo irọ́ yìí ó pẹ́ tí wọ́n ti ń ṣe. So because nínú interview yìí bọ̀bọ́ yìí sọ pé òun fẹ́ máa fi ìgbésí ayé òun ṣe testimony káàkiri tó bá yá, òun ò dájọ́lẹ̀. But tó bá parí testimony ńkọ́, wọ́n á dáwó fún àwọn pastors, wọ́n á máa lò fún propaganda káàkiri. Wọ́n á máa lò fún propaganda. Wọ́n á máa fi ṣèsọjí. Wọ́n á máa fi pèrò. Torí pé awakening tó ń ṣẹlẹ̀ tí kò dẹ̀ lè stop. Torí Christianity age ni. Ẹ má tanra yín jẹ mọ́. It's of age. Kò ń ṣe end of the world. End of the age ni Bíbélì ní ló wà ní original text. Àwọn òyìnbó ló kọ sí word. It's just 2000 years ó ti expire àti wà ní Aquarius age. Muhammad ni last prophet Aquarius age. Ẹ máa ń sọ pé Muhammad ò ń ṣe. Ẹ máa ń sọ pé first prophet ni. Mo máa ṣe teaching lórí Muhammad. Muhammad ò ń ṣe first prophet. Ara àwọn prophet age of Pisces ni. Òun ni last prophet age of Pisces. Àti wà ní age mi Aquarius la wà. Age of reconciliation tí John the Baptist sọ pé we come and restore children back to father. Tí ọmọ ò bá yapa sí òbí ẹ̀ kò ní sí reconciliation. So age of reconciliation la wà tí knowledge dẹ̀ máa spread, tí truth máa spread. So mẹ́wàá Yinka Ayefele kò lè stop nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ lọ sórí internet, ẹ lọ sí everywhere. Kẹrí pé this movement is all over the world. The awakening ní age ni. So kò lè stop ẹ. Yes. So testimony wọ̀nyẹn kò ní ìtumọ̀ mọ́, but just that pé we need to get through to this matter. Òrìṣà tí màá yìí tó lòun ń lò a ní láti mo ti sọ pé by the time tó bá máa wádìí ọkùnrin yóò ní kẹ̀kẹ́, kò ra kẹ̀kẹ́ rí láyé ẹ̀. Pásítọ̀ ẹ̀ ilé wòlíì ẹ̀ tó rán wọn lọ sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ afẹ́mọ́ o. Àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bá pààyàn àwọn náà wọ́n á jọ máa pààyàn ni. So that age kó máa bàṣẹ̀ṣe lórúkọ jẹ́ kíyàn kó máa fi gba start kọjá. Ní Amẹ́ríkà tẹ́ bá ṣe testimony àwọn association wà tó máa investigate testimony yìí bóyá òótọ́ ni. Tó bá jẹ́ fake ni ẹ máa lọ ẹ̀wọ̀n ní US. Ẹ kàn lè ṣe testimony irọ́ l'Amẹ́ríkà. Yes, gbogbo yẹn ṣì máa padà dé Nàìjíríà. Tẹ́ pé anybody ò kàn lè jáde. It's just like kéèyàn kan sọ pé òun ti bà gbogbo ayé jẹ́. Òun á pàdé Yèyé Ọ̀ṣun lójú oorun. Yèyé Ọ̀ṣun ti wá fún òun nínú life, òun ti wá dọlọ́ṣun. Káwọn yẹn wá sọ pé ìgbà tó ti gbọ́n Ọ̀ṣun yẹn tó ń jẹ ẹran èèyàn yẹn pé wọ́n ó dẹ̀ sọ pé òun ti ṣe àwọn nǹkan tí àwọn sọ pé àwọn náà fẹ́ mọ past ẹ̀. Àbí kó wá sọ pé òkè o ìgbà tóun sì wà nú Christianity o òun pàdé pásítọ̀ kan, pásítọ̀ yẹn ló ṣe kinní yẹn fóun tóun fi ń mú jẹ. Nígbà tóun wá sùn lójú oorun òun wá rí ìyá Ọ̀ṣun, gbogbo aláwọn pé funfun lọ̀ṣun. Ọ̀ṣun wá fún un ní new life, òun wá ti dọlọ́ṣun sí ẹjọ́. Àṣẹ ibi tó wá jẹ́ society tó wà òkè kò sí nǹkan tó burú kán fẹ́ mọ bóyá arọ́ ló ń pa bóyá òótọ́. So as I was saying, ṣe rí bèbí ti ṣẹ́jú ẹ má yẹ ká tanra wa jẹ mọ́. So age ká máa ṣe propaganda ó ti kọjá táwọn yẹn máa sọ pé lórúkọ Jésù kìnnìkan kò sí yẹn mọ́. Kò sí yẹn mọ́. Báyìí wá sọ pé òun á rí Jésù lójú oorun tó wá àpíà sóhun. Jésù wá bá gba agbára yẹn jẹ́. Ẹ má bínú tí bá rùdù sí yín òbí ọ̀rọ̀ tí mo sọ yìí. Orúkọ Jésù ò lè bà paracetamol jẹ́. So kí Jésù wá ṣe rí gbogbo irọ́ yẹn. Ìlú wa nìkan ṣoṣo náà ti bá ń purọ́ pé Jésù bà agbára wọn jẹ́. Church of England àwọn ẹni tó bá máa jẹ́ archbishop wọn
ó máa jẹ́ olúwo ẹni tó jẹ́ bàbá ìjọ ní Church of England lẹ́ni ẹ lọ Google ẹ̀, òun ni olúwo Illuminati nílùú yìí. Kí ló dé tí orúkọ Jésù ò ṣe bà agbára yẹn jẹ́? tó sì jẹ́ pé ọ̀dọ̀ wa ni orúkọ Jésù ti máa ń bà agbára jẹ́. It's just a lie, illusion ni gbogbo ẹ̀. Ẹ pray sí paracetamol àbí kẹ́ sọ pé òkè oògùn ooru, ibi tẹ́ ẹ máa ti mọ̀ pé orúkọ Jésù ò lè kó gbogbo nǹkan tó bá sọ pé orúkọ Jésù ṣe irọ́ ni gbogbo ẹ̀. Ẹ̀yin ẹ lọ ra fẹ́nígà kẹ́ wá pray sí pé mo pàṣẹ lórúkọ Jésù fẹ́nígà má ṣiṣẹ́, bóyá fẹ́nígà ò ní ṣiṣẹ́. Tẹ́ bá ti pray sí, ẹ sọ̀rọ̀ sí, yes kẹ́ wá mu fẹ́nígà yẹn. Tẹ́ ẹ bá ti wá sùn, ìgbà yẹn lẹ máa tún mọ̀ pé orúkọ Jésù yẹn ó bà nǹkan jẹ́. Torúkọ Jésù ò bá ti lè bà fẹ́nígà jẹ́, ṣebí ewé àti egbò náà fi ṣe fẹ́nígà. So why torúkọ Jésù ṣe wá ń bà agbára ìṣẹ̀ǹbáyé jẹ́? Orúkọ Jésù ò lè bà agbára ju illusion lọ. So which means pé irọ́ ni bọ̀bọ́ yẹn ń pa, irọ́ ló ń pa. So ó fẹ́ fi ìṣẹ̀ṣe, ó fẹ́ fi trend, àwa ò ní gbà yẹn mọ́. So a ní láti mọ̀, we must know him and expose him. Tó bá dẹ̀ jẹ́ wá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó sọ, ẹni tó wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ yẹn, ó yẹ kí gbogbo ayé mọ onítọ̀hún. Àwọn tó ń da society rú, ó yẹ kán mọ̀. Yes, ó yẹ kán mọ̀. Àwọn tó ń da society rú, ó yẹ kán mọ̀. A sọ jù báyìí lọ o, bàbá ẹ ṣé, ó dìgbà kan náà.